Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. A wà lọ́dọ̀ bàbá wa onífá àgbáyé. Tó bá ń sọ pé àwọn onífá tó láàmìlaka ní ìpínlẹ̀ Ògùn àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Odù ni bàbá Opeifa, wọn kì í ṣàìmọ̀ fún olóko. Olóyè Toríọlá, ọ̀dọ̀ wọn la wà lénìí. Bàbá, ẹ ṣàpèjúwe ara yín fáwọn aráalé. Àdúrà wa gbà o. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kọ́mọdé, mo kágbà o. Ìlú Nàìjíríà yóò ní bàjẹ́ o. Ilé ẹni kankan wò ní dàrú o. Gbogbo bí bàtà ti gbé ń tẹni ọ̀kan wá. Àwọn tó ní wákàtí yà á bùtù sí síbẹ̀. Èmi olóyè Opeifa olúwo ráfò tí gbogbo èèyàn mọ̀ sí àpésìn ajígbọ́tifá. Èmi gbé ń bá gbogbo ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà sọ̀rọ̀ pé ìyà ìrọ̀rùn ní gbogbo ọ̀rọ̀ wa máa já sí o. Ànírógun nira o. Bàbá, àwọn àríyànjiyàn kan lọ nígboro nípa babalawo, oníṣègùn àti onífá. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé ìyàtọ̀ tó wà láàrin wọn fún àwọn olólùfẹ́ yín? Ìyàtọ̀ pọ̀ rẹpẹtẹ. Onífá, kí èèyàn bá fẹ́ jọba nílùú, Ifá ló máa fi bèrè sí. Ìsìn ló ti di olúwa ògìrìwá tó ti di pé ìtìjọba là ń lò. Bí èèyàn máa dáfá, ẹ̀bà tó fẹ́ pẹ́ lórí àpèrè yẹn, bó bá yàn ṣe kí ni a ní kó tẹfá. Nígbò bá tẹfá tán, á ṣètùtù ìpèbí fún òun ní túmọ̀ pé ọba yẹn fẹ́ pẹ́ lórí àpèrè yẹn. Oníṣègùn kẹ̀dẹ̀rẹ́, gbogbo tó oníṣègùn bá fẹ́ ṣe, á dẹ́rìndínlógún, á ṣe kí ni a ní kó lọ ṣèpèsè. Babaláwo máa kó Ifá dání, ọ̀pẹ̀lẹ̀ lélẹ́yìí. Ifá là máa kó dá báyìí. Bàbá ṣe kó dá yẹn, odù Ifá tá a bá dá, bóyá ẹran ló gbà, bóyá ètùtù kan ló yẹ kó ṣe, Ifá ló máa tọ́ wa sọ́nà. Bó ṣe rí gangan nìyẹn. Ìyàtọ̀ tó wà láàrin wọn nìyẹn. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ nìyẹn. Oníṣègùn máa dá ẹ̀rìndínlógún ẹ̀, á pàṣẹ ni. Ifá ló máa sọ pé ọ̀nà tí Ifá gbà tó fi ń jẹ́ bẹ́ẹ̀, Ifá ló máa sọ. Ẹ ṣé sà. Ǹjẹ́ èèyàn lè kọ́ṣẹ́ oníṣègùn àti babaláwo àti pé ọdún mélòó léèyàn lè lò tó bá fẹ́ mọṣẹ́ dáadáa? Tó bá lóun fẹ́ kọ́ Ifá dáadáa nínú àtẹ̀yìn, ó wá kéré jù, á sì lọ́dún mẹ́wàá ń di. Á lọ́dún mẹ́wàá. Tó bá jẹ́ ẹ̀rìndínlógún ló fẹ́ lọ kọ́, ó bá lọ́dún méjì, ó ti dọ̀gá rẹ̀. Ṣé ti yé nìsín? Ẹ̀rìndínlógún yẹn iṣẹ́ obìnrin ni. Ọkùnrin ń ṣe. Ṣé ti yé nìsín? Ṣùgbọ́n pé èèyàn fẹ́ kọ́ Ifá, obìnrin náà ń kọ́fá o. Torí irú àwọn ọmọ tèmi nìsín, ọmọ mi obìnrin, ó gbọ́dọ̀ mọ̀ nípa Ifá. Ṣé ti yé nìsín? Ọmọ mi gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ tẹfá. Alóbìnrin kì í tẹfá, ó gbọ́dọ̀ mèèwọ̀. Gbogbo wọn máa fọ́kọ̀ ẹ̀, ní báyìí lọ́mọ ẹ̀ kì í ṣe, á ti mọ̀ túmọ̀ ètùtù ẹ̀. Ṣé ti yé nìsín? Kì í ṣe bóyá èèyàn máa mú irú àtògbèrè papọ̀. Á ti mọ̀ pé ọmọ babaláwo lòun lọ fẹ́. Tó bá jẹ́ ni tí òun ṣọmọ babaláwo nísìnyí tó bá lọ fẹ́, òun náà bàbá wa ṣe máa ń pòwe pé ohun tí baálé ilé ń jẹ, ìyálé ilé ò gbọdọ̀ sí. Ìwọ ọkọ yẹn, ìyàwó yẹn máa gbà. Lóbìnrin ò gbọdọ̀ ṣe kíni, ò gbọdọ̀ lóun fẹ́ lọ ṣerú ẹ̀. Tó bá lóbìnrin tó ń dágbé, ó lè ṣe kíni, ó lè lóun fẹ́ lọ tẹfá. Torí òun gbọdọ̀ náà gbọdọ̀ ṣe kíni, ó gbọdọ̀ dé èèyàn. Lórí bọ́kùnrin ṣe ń náwó, bẹ́ẹ̀ lóbìnrin náà ń náwó. Owó ò dá lápò èèyàn kan. Ṣé ti yé nìsín? Bẹ́ẹ̀ àwọn obìnrin tèmi ti tẹfá fún pọ̀ rẹpẹtẹ. Irú èèyàn kan sì dé láti London báyìí. Èdè ló ṣe ẹ̀sán ọjọ́ tí mo tẹfá fún. Àtòdí òkè òkun ló ti wá. Oríṣiríṣi bẹ́ẹ̀. Ẹlòmíín máa wà nílùú òyìnbó. Á kan máa ṣiṣẹ́ ni bí ẹni tí ò mọ̀ ọ́ ṣe. Ẹlòmíín ìwé ìgbélú gan-an ló ń wá nílùú tó wà. Tó jẹ́ àti owó tó wà lọ́wọ́ ẹ̀ gan tó kó wálé. Ìgbọ́n gba tí ò níwèé láti fi wálé kò lè wálé. Ọlọ́run ò ní gbẹ ẹgbẹ́ gbé ń bọ̀ mí. Ọlọ́run ò ní ṣe ní bàbá àgbéyìnbó. Ẹ̀yin tẹ́tẹ̀ wa Nàìjíríà náà gbogbo wa eré ayọ̀ eré ìdùnnú á wọlé ẹni ọ̀kan wa. Aboyún ilé abitibitiri, àgùn àtàwà àlàbòsùn. Mo dẹ̀ ní kí n dúpẹ́, mo fẹ́ ṣe ọdún Ifá. Bí mo ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn. Ọdún kẹrin lélẹ́yìí, Òṣùpá mo pè. Ọdún tó kọjá lọ, Pàṣọ ni mo pè. Ọdún Ẹdún yìí, Màláíkà, Aláyélúwà, òun mo gbé pè. Kẹ wá bá mi jó, kẹ wá bá mi yọ̀. Torí ọ ní ọlọ́dún ṣọdún, olóró ń ṣòro, ó sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ó kìí ní Opeifa ọmọ Toríọlá. Lágbára Ọlọ́run jẹ́ tẹ́lẹ̀ wá lókè òkun tẹ́lẹ̀ wá bá mi ṣe tẹ́lẹ̀. Ẹ tún máa bọ̀ lọ́dún ìkájọ ṣe. Tó náà wà bà lókè Ifá kan pé ọ̀làlà owó ọ̀bẹ dáfọ́bẹ. Ọlọ́bẹ ó ṣọdún yìí kò ní ṣẹ̀ mí. Aṣọdún yìí tọ́wọ́, a ó ṣẹ̀ mí. Ọ̀làlà awo ọ̀bẹ. Lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Aṣọdúnmọ́dún làwọn máa ṣe. Aṣòròmórò òun láwọn máa ṣe. Àní fi ọdún eléyìí ṣàṣemọ. Agbára Èdùmàrè.
tí àwọn èèyàn bá fẹ́ pè yín àbí wọ́n fẹ́ wá síbi ọdún Ifá bóyá ẹ lè sọ fóònù nọ́mbà yín àbí àdírẹ́sì ọ̀dọ̀ yín fáwọn èèyàn. Èmi ọmọ yín, èmi àbúrò yín, kò sẹ́ni tí ò gbé mọ̀ mí, ṣùgbọ́n a tún gbọ́dọ̀ tún sọ béèyàn bá ń bọ̀ láti Èkó àbí ń bọ̀ l'Abẹ́òkúta kó bọ́lẹ̀ ní Kọ̀líńtì, tó bá ti dé Kọ̀líńtì kó gbọ́kadà kó lóun lọ sí ráfkò ojú irin, kó lóun béèrè Opeifa olúwo ráfkò. Phone number 080 34 08 54 54. ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. 080 34 08 54 54. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu bàbá wa Olóyè Opeifa Toríọlá. Ẹ kú ìfẹ́, ẹ kú ìgbà gbogbo, a ó máa rírí bára wa ṣe o. Ó dàbọ̀.